Ìràwọ̀ méjì ní ń bẹ nínú oṣù keje tí a wà nínú rẹ̀, tí àwọn ìràwọ̀ méjì yìí tí wọn ò sì gbọdọ̀ fẹ́ ara wọn. Bí wọ́n bá fẹ́ ara wọn, wàhálà àti ìdààmú àti ìdàrúdàpọ̀ ni yóò máa wọnú ìgbéyàwó náà. Wọ́n ó máa rí àwọn nǹkan tí yóò máa mú ìbínú máa bá wọn ní ìgbéyàwó náà. That is, kò ní sí ohun tí yóò máa mú ayọ̀ fún ìgbéyàwó yẹn. Tó bá ń to nǹkan jọ yóò máa túká. Àwọn ìràwọ̀ wo la ń sọ nípa rẹ̀? Ìràwọ̀ tá a mọ̀ sí Kásà, omi agbára, àti ìràwọ̀ tá a mọ̀ sí iná tó ń gbóná tá a mọ̀ sí Leo. Ti Kásà òní gbogbo wọn tá a bí láti July 1st títí lọ fi dé July 22. Gbogbo ọmọ tá a dẹ̀ bí láti July 23 tó lọ fi dé July ending, ìyẹn ni iná tó gbóná Leo. Àwọn ìràwọ̀ yóò gbọdọ̀ fẹ́ra wọn. Bí wọ́n bá fẹ́ ara wọn, wàhálà àti ìdààmú yóò máa bá wọn ní ìgbéyàwó náà. Kódà bí wọ́n bá bímọ, àwọn ọmọ wọn yóò padà di àwọn tí yóò máa fi bí ogun máa ja ìgbéyàwó náà. In fact, in businesses, in everything, there will be a scarcity of a good thing in that particular marriage. Orúkọ tèmi kò yípo padà, bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó rìn. Àṣírí ni eléyìí, àṣírí ìràwọ̀. Nọ́mbà tèmi rè 08054 353629. Ẹ WhatsApp ẹ̀ tẹ́ bá ní ìbéèrè àbí àlàyé àbí ìrànlọ́wọ́. Àdúrà.